ọ̀pọ̀ ọmọ Yorùbá ni wọ́n ti ń bínú tí wọ́n ti ń fún ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú àti alágbára ilẹ̀ Haúsá tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Babashir Lawal ni wọ́n máa ti ń fún un lésì gidigidi báyìí lórí ọ̀rọ̀ tó sọ nípa ìran Yorùbá pé ọ̀daràn ni ìran Yorùbá àti pé bẹ́ẹ̀ bá ran Yorùbá lọ́wọ́ tí èèyàn gbé agbára lọ́wọ́ gbàrà tí agbára náà bá ti dí ọwọ́ wọn inú wọn máa ń jẹ gàba rí ẹni tó ràn wọ́n lọ́wọ́ tí wọn yóò sì yíjú padà sí ẹni bẹ́ẹ̀. ẹ̀rọ náà ti wí pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ìní Babashir Lawal àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ẹgbẹ́ òṣèlú APC kó tó di wípé àárín wọn dàrú láti àsìkò ètò ìdìbò ọdún 2023 ìyẹn pẹ̀lú bí Babashir Lawal bí kò ṣe ṣàtìlẹ́yìn fún Tinubu lásìkò ètò ìdìbò ọ̀hún. ẹ sì rántí pé nínú ìjọba ààrẹ àná olóògbé Muhammadu Buhari òun ni Babashir Lawal ló ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba ṣùgbọ́n tí wọ́n gbé kúrò nítorí wọ́n fi ẹ̀sùn jẹgúdújẹrá kan pàápàá bí wọ́n ṣe ní ó fi owó tó lé ní 2 mílíọ̀nù náírà ó fi gé koríko tó sì jẹ́ pé láti ìgbà náà nínú Babashir Lawal kò ti rí ipò gírí kan dìmú mọ́. ṣàbíyù ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe ní ọ̀sẹ̀ yìí èyí tó jà nàìjíríà tó di wàhálà òun Babashir Lawal ló ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa òṣèlú Nàìjíríà àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Babashir Lawal jẹ́ kó di mọ̀ pé lásìkò ètò ìdìbò ọdún 2023 tó gbé Tinubu wọlé ó ní gbogbo ẹnu lè fi sọ Tinubu kọ́ ló jáwé olúborí. ó ní Peter Obi ìyẹn olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ó ní òun gan ló jáwé olúborí ṣùgbọ́n tó ní wọ́n ṣe màgòmágó fún Tinubu ni. Babashir Lawal wá jẹ́ kó di mọ̀ wípé òun súnmọ́ Tinubu tẹ́lẹ̀ yẹn báwọn èèyàn ṣe mọ̀ ṣùgbọ́n ó ní àfibíṣu olóore ní Tinubu àti wípé nítorí ó ń jẹ gàba lé àwọn ẹ̀yà yòókù lórí ó jẹ́ kó ń fi ìbínú kúrò lẹ́yìn ẹ̀. ó lè ní orí ẹ̀rọ ayára kan wọ́n ságùn táwọn dá sílẹ̀ tí ó gba àwọn táwọn jẹ́ alátìlẹ́yìn Tinubu táwọn kóra wọn síbẹ̀ ṣùgbọ́n ó ní níṣe ni wọn yóò máa sọ̀rọ̀ sáwọn Haúsá tí wọn yóò máa pè wọ́n ní aláìlẹ́kọ̀ọ́ aláìkàwé aláìmọ̀ nǹkankan aláìlajú. onígbàlù tí ń sọ fún ọ pé ẹni má gbàgbé àwọn tó máa sọ Tinubu di ààrẹ lẹ́mbù yìí onítorí ọ̀rọ̀ sì fi sá kúrò láàrin wọn nígbà tó rí pé ọ̀rọ̀ ẹ̀yàmẹ̀yà iná ń ṣe. Babashir Lawal wá ní èyí tó máa ń bí òun nínú ọ̀rọ̀ Yorùbá ni pé báwọn èèyàn bá ti ràn wọ́n lọ́wọ́ tó sọ wọ́n di alágbára tó gbé agbára lé wọn lọ́wọ́ wọn lè ní tó ràn wọ́n lọ́wọ́ gan ni wọn yóò kọ́kọ́ dalẹ̀ tí wọn yóò yíjú padà sí. ọ̀rọ̀ tí Babashir Lawal sọ rèé tí nínú fi ń bí àwọn ọmọ Yorùbá tí wọ́n sì ń fún un lésì wípé ọ̀rọ̀ òpònú gidigidi ló sọ àti wípé kó má ṣe fi ìran Yorùbá tan yìí wọn ni gbogbo ní nǹkan bá Tinubu sọ tàbí bá Tinubu fà kó máa bá Tinubu nìkan sọ wọn ni bó ṣe ń kó gbogbo ìran Yorùbá pọ̀ bí ìgbà pé gbogbo ìran Yorùbá ní ọ̀dàlẹ̀ wọn ni eléyìí kò dára. mínísítà ọ̀rọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ olóyè Fẹ́mi Fani-Káyọ̀dé náà ti fún Babashir Lawal lésì ó ní kó ṣọ́ ẹnu ẹ̀rù ó ní kó mọ nǹkan tí yóò máa sọ nípa àrùn Yorùbá oníṣẹ́ mọ̀ pé òun pọ̀ ní púpọ̀ oníṣùgbọ́n kó má tẹ rẹ̀ nítorí pé òun fẹ́ ya Yorùbá òun ṣeré oníbẹ̀rẹ̀ ló ní kó lọ rántí pé ipò akọ̀wé ìjọba àpapọ̀ tó dìbò tán gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ nínú ìjọba Buhari oníṣòwò àgbẹ̀ Tinubu ló fà á kalẹ̀ fún ipò náà ni ó ní kó lọ ṣọ́ ẹnu ẹ̀ kó sì má sì fi ìran Yorùbá ta yín mọ́.